Ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé láti abala ìmọ̀ràn ìlera. Mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ látàrí nǹkan tí dókítà wa ti gbà á nímọ̀ràn. Tó bá rí bẹ́ẹ̀ ká fi gbogbo ẹ̀ sí apá àláfíà kárí pé a fi jẹun àláfíà kò ní di fíafíà láṣẹ Èdùmàrè. Abala tó gbẹ̀yìn ètò náà ni a wà báyìí, abala tí a ti máa ń gba àwọn òṣèré lálejò, abala àwọn òṣèré. Wọ́n la máa fi káàdì ètò ńlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lónìí ọjọ́ Jímọ̀ gbogbo. Àwa ti wà nílé agbára pẹ̀lú àlejò wa tí wọ́n jẹ́ olórin ẹ̀mí. Orúkọ wọn náà ni ADESHINA Gabriel tí gbogbo èèyàn mọ̀ sí Gabriel Dave. Ẹ káàbọ̀, ẹ kú ojúmọ́. A kú ojúmọ́ sà. Àjíire bí? Àlàáfíà ni o. Inú wa dùn láti rí. Inú wa dùn láti ní orí ètò. Inú mi náà dùn láti rí. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé a mọ̀ ìtumọ̀ nǹkan tó fa Gabriel Dave tí àwọn èèyàn ń pè yín yẹn. Iṣẹ́ orin yìí ìgbà wo lẹ bẹ̀rẹ̀ àti pé báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, a bẹ̀rẹ̀ láti ìjọ Ọlọ́run. So láti bẹ̀ lọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wá síta láti máa kọrin. So láti bẹ̀ àwọn èèyàn tó ń pa ẹ lè kọrin pátì. So a ti bẹ̀rẹ̀ láti bí 1997 náà ti ń pè mí jáde. So bọ̀ láti múṣẹ́ yẹn lókùnkúndùn, a bẹ̀rẹ̀ láti bí 2004 làwọn èèyàn ti ní wá máa kọrin ní pàtí wa, wá máa kọrin ní pàtí wa. I like a fẹ́ràn iṣẹ́ yín. So and títí di báyìí Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu ẹ̀. Tá a bá sọ pé ká wo ọdún tẹ́ sọ pé ẹ ti bẹ̀rẹ̀, ká bá ní ká mọ̀ ká ní méní méjì ilé ó ti ta sí o ọjọ́ náà kódà. Orin yìí ṣe wọ́n bí yín mọ́ orin ni àbígbà tí ẹ dàgbà ní ẹjọ́ ìkwáyà nínú ìjọsìn nínú ilé Ọlọ́run ló wá di pé ẹ̀yin náà wá ń kọrin? Mo fẹ́ lè sọ pé wọ́n bí mi mọ́ ni ò, torí láti kékeré ni mo ti wà ní àárín àwọn tó ń kọrin nínú àyà akọrin. So ìgbà yẹn náà ti wá wò gbà ọmọ yìí dẹ̀ da ọmọ orin kọ o. So láti bẹ̀ wọ́n á ní mo á jáde. Tá bá ń wo èjì tá à ń sọ bí from age of 12 or 13. So làwọn èèyàn ti ń sọ pé mo bá a lọ kórè, mo bá a lọ ṣe àjọ̀dún, mo bá a lọ ṣe báyìí. So lóńdó ń bí náà bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tí ẹ tẹ̀ ń kọrin láti inú ilé ìjọsìn, ṣe mọ̀ pé àwọn ọmọ kéékèé kò sí ni àwọn òbí wọn náà wọ́n sáà fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Àmọ́ nígbà tẹ́ wá pinnu láti mú iṣẹ́ yìí ní ọ̀kúnkúndùn gangan, bó ni àwọn òbí yín ṣe gbà á? Wọ́n gbà á pẹ̀lú ayọ̀. Ṣé wọ́n pé àwọn òbí wa náà kọ́kọ́ mọ̀ wò pé ìwé ló wà important, ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé ọmọ yìí ẹ̀bùn tọ́lọ́run fún kò yẹ kí wọ́n fi ọwọ́ bò, wọ́n support mi. Ẹ sọ kíní kan pé orin tí ẹ ti ń kọ káàkiri tẹ́lẹ̀ pé ẹ tún tẹ̀síwájú nínú Oǹdó bíbá, ṣé ọmọ bíbí ìpínlẹ̀ Oǹdó nìyẹn ni? Mo lè sọ pé bí tá a bá bí ni sí ìlú èèyàn ni. Nípa ti ìlú mi, ọmọ Ọ̀yọ́ state ni mí, bọ̀ Oǹdó bí gangan la bí mi sí. So ibi orí bí adáni sí náà rẹ̀ àyè máa ń gbé. Tá a bá wá sọ pé ká mọ̀ ká ní méní méjì, àwọn iléèwé wo gan ni ẹ lọ láti iléèwé àkọ́bẹ̀rẹ̀ títí di àkókò yìí? Mo lọ sí iléèwé Tèmídire Community Grammar School, ilé tó wà ní Ondo East nígbò ọjà. Ìyẹn ni primary school tí mo lọ ń bẹ̀, secondary school ní Tèmídire yẹn. Then the primary school St. John Primary School. So Igbó ọjà yẹn náà ni iléèwé yẹn náà wà. So kó tó di pé a tún lọ sí higher institution. So ìgbà tí mo dẹ̀ máa lọ sí higher institution náà, so Adéyẹmí ni mo ti ṣe degree mi. So tí mo fi ní BSc in biology. Torí mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé iṣẹ́ orin náà ni ẹ kọ́ jáde ní ọgbà Adéyẹmí? Mi ò kọ́ iṣẹ́ orin jáde o. Biology education ni mo lọ ṣe l'Adéyẹmí. Ṣùgbọ́n ẹ̀bùn tọ́lọ́run ti fi fún mi láti kékeré yẹn ni mò ń lò, mi ò jẹ́ kó dúró. So bá ṣe wà ní school náà là ń jáde tá à ń ṣe iṣẹ́ à ń kọrin. So à ń rún gbogbo ẹ̀ mọ́ra wọn. Ìjẹ́ àkọsílẹ̀ tẹ̀ wá wà bóyá nínú mọ̀lẹ́bí yín ẹnìkan ti kọrin rí, àbẹ́yìn ni èèyàn àkọ́kọ́ tí kọ́kọ́ jáde tó kọrin nínú mọ̀lẹ́bí? Mi ò gbọ́ rí pé èèyàn kan kọrin, torí èmi gan mi ò béèrè o, but ní ìtẹ́mi mọ̀ torí mo àtọ́ ó ti wà ní wọ́n á ti sọ fún wa pé ẹni báyìí ló fi jọ. Ṣùgbọ́n mo kàn mọ̀ pé dádì mi nígbà tí wọ́n ṣì wà, so wọ́n máa ń kọrin dáadáa. So mo lè sọ pé bàbá mi ń kọrin, mo lè sọ pé bí á true wọn.
ẹ ti dákọ̀ àwọn iléèwé tí ẹ lọ ní méní méjì káwá tẹ̀ wá sọ iléèwé títí fásitì tí ẹ lọ ẹ̀kọ́ tí ẹ kọ́ jáde tá a bá sọ pé ká wò gangan látìgbà tá a wà ní iléèwé girama gan irú sẹ́ǹ biology kò ń ṣe nǹkan téèyàn lè fi ọwọ́ yẹpẹrẹ mú bó wá gan ni ó ṣe rọrùn fún yín tẹ́ ṣe lè ń kó orin àti irú ẹ̀kọ́ báyìí tẹ́ ṣe ń kó papọ̀ tí nǹkan kò sì dí kan lọ́wọ́. Ọlọ́run jẹ́ kó rọrùn ni torí tí Ọlọ́run tẹ́ ẹ̀dá bá ń ṣe kì í ṣe òun ló ń ṣe kì í ṣe mímọ̀ ṣe èèyàn oore ọ̀fẹ́ Ọlọ́run ni though challenges yẹn mọ̀ ń wá torí ṣàwọn pé weekend tó wá ti ń débẹ̀ yẹn ìgbà míì gan lẹ́fẹ̀ẹ́ a lè fẹ́ ní ìdánwò ráńpẹ́ so àáfì kanlẹ̀ fún kan ni so ní ká fi iṣẹ́ orin lẹ̀ fún ìdánwò ṣùgbọ́n nígbà tó tún ṣe so bọ̀ iṣẹ́ orin yẹn kò ṣáà kúrò lọ́kàn mi ìbò náà mo fi ń jẹun sí bẹ́ẹ̀ ni ṣe àwọn gbogbo aláwọ̀ orílẹ̀-èdè ṣe rí sí kọ́ lọ ràn wá lọ́wọ́. ìbá mi. àti wàá tó bí oríṣi ìlú mélòó lẹ ti dé jẹ ti kọrin báyìí. Kò sí ibi tí mi ò tí ì dé o ní orílẹ̀-èdè Nàìjíríà yìí at least àti lọ Abẹ́òkúta lẹ́kọ̀ọ́ lọ side àwọn Ìṣòbò area Aushi like that tọ́lá àwọn èèyàn ti gbé wa lọ sáwọn area Àbújá so a dẹ̀ tún kọrin l'Oǹdó Ìbàdàn náà so kò síbi tá a ti ṣiṣẹ́ ṣe àwọn pàtì kékeré mo sọ pé a ti bẹ̀rẹ̀ sí ní jáde. nígbà tí ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ mẹ́nu bà àwọn ìdojúkọ pé kò sí ni èyí ò bá ìdojúkọ pàdé òótọ́ sì ni kò sí bí sẹ́ǹsì lè ṣe mọ́ ń bẹ́ kò sí mọ́ ń bẹ́ yóò ní àwọn òkúta àbí igi kan ní ọ̀nà àwọn ìdojúkọ wo tẹ̀ ni ẹ̀yin ti bá pàdé láti gbà tẹ́ ti mú ṣe orin yìí lọ́kùnkúndùn. Àwọn ìdojúkọ tí a rí ó pọ̀ tá bá ní ká mú irú àwọn ọmọ tá à ń kó jọ gan-an ká tó kó èèyàn jọ ká tó sọ pé ẹgbẹ́ olórin lélẹ̀ ṣe hàn pé kò rọrùn náà bọ̀ Ọlọ́run jẹ́ kó rọrùn díẹ̀ àrímìta sọ wípé bóyá ọ̀rọ̀ owó challenges kan ni àtàlóde òní o èmi ò ní bá yín lọ́tọ̀ọ́lá o challenges kan nìyẹn bóyá ńgbà tá a fẹ́ ṣe album ni ká lọ bá àwọn presenters ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ bá gbé orin jáde èmi lè tún mọ́ sọ pé tí ẹ sì mọ́ lọ́nà àwọn orin tó ń ta ń gbòòrò la sì ń tà ẹ sì fi titi yín lẹ́lẹ́sẹ̀gbẹ́ tó bá dásìkò àmọ́ ṣe iṣẹ́ ìdojúkọ wọ̀nyẹn so wáyé káwa náà tún múra gírí wípé àṣà dèbí tá à ń lọ so especially presenter yẹn wọ́n fún wa ní challenges seriously. níbi tí marketers rather marketers producer rather. ní ibi ọ̀rọ̀ tí a wá mẹ́nu bà pé àwọn ọmọlẹ́yìn ọ̀rọ̀ owó kò sí owó torí owó náà ló máa ń bojú ẹ̀rẹ̀ jẹ́ báwo lẹ ṣe sa àwọn ọmọlẹ́yìn ìjọ ṣé ẹ̀kan máa mú ọ nínú ìjọ àbí mọ̀mọ́ lágbájá ládùúgbò tó mọ́ lulú wa dọ́mọ ẹ̀yìn mi. bá a ṣe kóra ọjọ́ kò ju pé ṣe àpò nígbà táwọn yìí náà ti wọ́n rí ẹ jẹ́ ká máa bá yín kọrin ara àwọn tó wá willingly ẹ jẹ́ ká máa bá yín ṣe báyìí èmi náà mi lè lù ẹ jẹ́ ká bá yín lù bá a ṣe ń ṣe díẹ̀díẹ̀ nìyẹn so kó tó di pé a tún wá wò pa ẹni náà dẹ̀ dá fún àyè báyìí bóyá gángan kan là ń lò tẹ́lẹ̀ ẹ jẹ́ kí lè pẹ̀lú kó lè jẹ́ méjì tàbá tó ti pè é so wọ́n dẹ̀ ń jẹ́ wa. ẹ̀yin gángan bíi ẹnìkan kí nìkan bẹ̀rù tí ẹ bẹ̀rù jù láyè. tí mo lè sọ pé mi ò lè sọ pé nǹkan báyìí ni mo bẹ̀rù o. kò sí nǹkan kan tẹ́ ẹ bẹ̀rù. kò sí. ẹ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run nìkan mo bẹ̀rù ṣá. ẹ bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run. ǹjẹ́ ẹ tiẹ̀ ti ní ìyàwó ṣe ti gbé aya sílé. Ọlọ́run fún mi ní ìyàwó alálùbáríkà àti ọmọ alálùbáríkà mo ti níyàwó. torí àwọn aráalé ò ti mọ̀ wò pé ká lè bá a mọ̀ ní irú ìbéèrè tó béèrè yìí àmọ́ bí gbogbo àwọn àlejò wa láfi lè fún wọn pé tọ̀ tẹ ilẹ̀kùn sílẹ̀ o ẹ lè wọlé o àmọ́ báyìí ilé ti kún ẹ níyàwó ń bẹ àti ọmọ tábà wà tẹ̀ sọ pé ká sọ nípa bí èèyàn ṣe máa ń gba ìmísí ṣe mọ̀ pé ẹlòmíì tó bá sùn ni wọ́n gbé wá lójú àlá ẹlòmíì bóyá tí bá ń wẹ̀ ni wọ́n gbé wá ẹlòmíì sì ní bóyá tó bá ti fi ìgò bíi mẹ́rin tó fi lélẹ̀ ó yé yín ni bó gan lẹ́yìn ṣe ń gba ìmísí yín. Olórin kan sọ wípé tá bá ti la ẹnu wa ó ní ohun tó ń jáde tẹ́ni tó ń sọ ò mọ̀ bí tí ó ti ń wá ṣe rí ìgbà míì tí ń bá bí mo yẹ jókòó mo lè la ẹnu mi kó ní dẹ̀ wá Ọlọ́run fi rọ èmi lọ́rùn àrígbà mi tó dẹ̀ jẹ́ pé mo lè wà lójú àlá
kórin yẹn wá ìyẹn gan fi bẹ́ẹ̀ pọ̀ kó kàn wá tí n bá rántí nígbà mo jí tí n bá rántí kọ́lẹ̀ mo lè gbàgbé ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù ní pé bí mo yẹ jókòó yìí mo lè máa lọ lórí ìrìn kí n dẹ̀ la inú mi kò ní dẹ̀ mọ́ ṣe kí ni kó máa wá so Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn eléyìí tó pọ̀ jù ni. ìyẹn ni pé tẹ́ bá lanu báyìí orin yóò jáde. Yóò jáde. àmọ́ ẹ̀ ti ń lanu náà látẹ̀ àṣà ti ń sọ̀rọ̀ orin ò jáde àbí bò ni. tẹ́ bá ní kó jáde yóò jáde. a tó pàṣẹ fórin kó jáde látẹ̀ tó bá yá. ẹ sọ pé ẹ ti ní aya nílé báwo ni ìyàwó yín ṣe ń jẹ́ alátìlẹ́yìn fún yín àti pàápàá jùlọ ẹ sọ pé ẹ máa ń lọ kọrin káàkiri àwọn ìpínlẹ̀ tí ẹ bá lọ báwo ni ìyàwó yín ṣe gba eléyìí sí tẹ máa fi ìyàwó àtọmọ sílẹ̀ nílé tí ẹ̀yin máa lọ kọrin àbí gbogbo ìrìn àjò náà ni ẹ máa ń lọ tẹ máa dé ńjọ́ náà. ẹ ṣe hàn pé obìnrin ò lè ṣaláì ṣe bí obìnrin obìnrin máa ń fẹ́ kí ọkùnrin máa wà lẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo gbà ni ṣùgbọ́n bàbá sọ pé màdàmú iṣẹ́ Olúwa rẹ̀ léyìí o à ń lọ òun náà àgbà kámú ni ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi ìgbà míì náà tara náà bá tó fẹ́ ṣe ẹ má bínú so àyè tí yá filẹ̀ ọjọ́ báyìí á fàyè lẹ̀ so náà ti mọ̀ kó tó di pé bí ìrìnàjò yẹn bá ṣe ń wá wọ́n ti mú déètì wá o ọjọ́ báyìí lọ báyìí o ọjọ́ báyìí lọ báyìí o ọjọ́ báyìí lọ báyìí o náà ti fi sí ọkàn tó bá lè jẹ́ pé kinní ni àrígbà mi tó jẹ́ pé àjọ lọ ni adẹ́túnjọ́ rìn ó náà nífẹ̀ẹ́ fi ọkọ ẹ lẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ti ṣe mọ̀ pé ẹ ti sọ yí pé ẹ mọ̀ ń lọ káàkiri kápẹ́ wá tiẹ̀ lọ bí àpẹẹrẹ ń sìn gbà tẹ́ dé ìlú Àbújá tẹ́ kọrin tán àwọn obì sì pọ́n lọ Àbújá tàbá ní ká mọ́ parọ́ àwọn ọkùnrin ló dá báyìí lóhùn yín dùn báyìí tẹ́lẹ̀ yóò bá jọ́pọ̀ ẹni a sì jálé ẹni bó wá ni wọ́n á pè yín tọ̀ bọ̀dá gébù déèvù o ẹjá jọmọ kọ́mọ lùbọ́ bó lẹ́sẹ̀ sàárín o. wọ́n ní ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ tó fi ọgbọ́n ṣe torí irú wọn náà Ọlọ́run tún rán wa níṣẹ́ ìrìnrì náà ṣe àwọn pé gbà míì àwọn kan wà tó jẹ́ pé àwọn míì ń wá lọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ̀yin á tó fún wọn ní àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí ó tún mẹ́sẹ̀ wọn dúró táwọn ò ní ẹ wá o ẹja jókòó ọba ṣé o tiẹ̀ máa ń lọ ṣọ́ọ̀ṣì ṣe àpọ́tọ̀ ní nǹkan tó gbé wá ọ̀tọ̀ ní nǹkan tẹ́yìn náà ó gbé fún ṣé wọ́n náà ṣé o tiẹ̀ máa ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ ṣọ́ọ̀ṣì wo ló ń lọ mo dẹ̀ láàyè ṣọ́ọ̀ṣì yẹn Bible study ta ló ń handle ẹ̀ ṣe hàn pé ọ̀rọ̀. ẹ ti pàdé ọ̀rọ̀ dà. ẹ bá gbà wípé bọ́lọ̀ ṣe dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan bẹ tó yẹ pé ọkàn wọn ó yí bí òkúta nǹkan tí ẹ̀yin sọ àti nǹkan tí òun sọ òun á dúró lórí nǹkan tí òun sọ ẹ̀yin náà fẹ́ dúró lórí nǹkan tẹ́ ń sọ tó bá jẹ́ èèyàn bẹ́ẹ̀ lè bá pàdé nǹkan. ṣe hàn pé ní moment tá a jọ pàdé yẹn ó láyé wọ̀nyí ok gba nọ́mbà ìbí létà tí n bá gbé kọ́ọ̀lù ni mo lè gbé mo dẹ̀ lè mọ́. níbi ọ̀rọ̀ tẹ wá sọ pé ẹ lè gbé ẹ lè má gbé ẹ tó bá gbà pé tá a bá ní ká dijú kí èèyàn búburú kó kọjá èèyàn gidi rere wá kọ́. mi ò ṣe hàn pé gbígbé tèmi mo ní mo lè gbé ṣe hàn pé èmi mo ro nǹkan tí mo mọ̀ tí mo fi lè gbé èmi mọ̀ nǹkan tí mo rò so èèyàn ò ṣe é tanù fans èèyàn lè yan ọmọ jẹ́ ní gbogbo ìgbà so kò sí èèyàn gbọ́dọ̀ kó gbogbo èèyàn náà mara ni kò sẹ́ni tó ṣe é tanù rárá. wọ́n wá ní tibitiri òun la dálé ayé tí gbogbo wa mọ̀ pé ibi wà ìrírí wà tó bá jẹ́ pé irú ẹni tí ó kọ́kọ́ náwó orú nǹkan bẹ́ẹ̀ wá ní orí èèyàn wà lọ́wọ́ ẹ̀ tí èèyàn dẹ̀ ti wí pé bóyá nǹkan tó fẹ́ sọ ní tí àwọn ta rẹ̀ pé bóyá ẹ̀ ń yẹ̀ bá fún díẹ̀ tún kọ́ ẹ̀ tún rò lọ́nà yẹn. ṣé àwọn pé gbà míì ọ̀rọ̀ tí èmi bá sọ ó lè mú kí ìyípadà ọkàn bá ṣe ẹ gẹ́tì ìyẹn ò ní kó oore tó fẹ́ ṣe kó mọ́ ṣẹlẹ̀ ẹ ti gẹ́tì ìyẹn ò ní kó oore tó fẹ́ ṣe kó mọ́ ṣẹlẹ̀. ẹ ṣé púpọ̀ àlejò àìkú àtúntònù ẹ̀yin ará ilé a sì wà ní ìkànnì KAFTAN TV Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ètò rẹ̀ wá lórí ètò yìí tó wá Kaaro Oojire ní abala tó gbẹ̀yìn ètò náà la ṣe wá abala alágbo àwọn òṣèré ṣùgbọ́n nígbà yìí jẹ́ ká dókè lọ́n ká lọ rí mọ́mi ìgbà tí a bá mọ́mi tá a bá padà dé ètò sì tún tẹ̀síwájú a tún máa gbọ́rọ̀ lẹ́nu àlejò wa Gabriel Dave ẹ má yí kúrò ń bẹ̀ ọ́ à ń padà bọ̀. ẹ
ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé ìkànnì KAFTAN TV Yorùbá náà lẹ́wà níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà tí mo lérò pé ẹ̀yin náà ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò yín ètò wa Kaaro Oojire abala tó gbẹ̀yìn ètò náà la wà báyìí fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ wá ìyẹn lágbo àwọn òṣèré níbi tá a ti máa ń gbà àlejò tá a máa ń fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú àwọn àlejò àwọn òṣèré lọ́lọ́kan ìjọ̀kan àlejò wa tá a gbà lẹ́ni tí wọ́n jẹ́ olórin ní Adéṣínà Gabriel tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Gabriel Dave tí a bá ń sọ pé Gabriel Dave yìí mo ti ní màá béèrè nǹkan tó ṣu orúkọ yẹn yọyọ kí gangan ni nǹkan tó fà tí wọ́n fi ń pè ní Gabriel Dave àbẹ́yìn gangan lè sọ̀rọ̀ ayín bẹ́ẹ̀. Gabriel Dave yẹn èmi ni mo fọgbọ́n change èmi mo fọgbọ́n yí padà Gabidi gan làwọn èèyàn máa ń pè. Gabidi. Ṣùgbọ́n nígbà tí ẹlòmíràn àdá bó bá ṣe fẹ́ pè wọ́n lè pè ní pèkúpè. Nǹkan tó bá orúkọ yẹn wá ni pé ó ní brọ́dà kan tó jẹ́ pé àjọ máa ń rìn tí bá wọ́n pé Gabi so tá bá tún lọ báyìí àwọn olùṣọ́ àti pásítọ̀ tó máa ń pè náà wọ́n pé Gabi wọ́n pé eléyìí tán wọ́n máa pé Gabi yẹn kí kó fi d sí ẹ̀yìn ẹ̀ kúkú jẹ́ Gabidi ṣùgbọ́n bí wọ́n tún wá fẹ́ pé wọ́n á tún máa pè ń pè kúpẹ̀ ẹlòmíràn wọ́n pé Gabada wọ́n á ní ẹ̀kúkú pè ní Gabriel Dave so àtìgbà yẹn náà tí wọ́n sọ pé Gabriel Dave so that is the new. Dave ẹ̀yìn ẹ̀ kí ni àpèjá. David ló mean. ẹ̀yin náà ní ẹ̀yin kan yín ní Gabriel ọkọ yín náà ní David ẹ̀yin kan yín náà tún ní David. David ló ń jẹ́. ni wọ́n kó kí ló dé tí wọ́n kó bíi méjì papọ̀ nínú bíbélì fún mi. ṣe rí orúkọ yẹn àfẹ́jẹ́ kó lọ ni torí ngbà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ secondary or primary school orúkọ Dave yẹn gangan mò ń jẹ́ ṣùgbọ́n nígbà tó ti di pé ọ̀rọ̀ English name méjì pàdé wọ́n ní ṣé bò lẹ́yìn jẹ́ ni àbí kíní ni àwa ò pé kò yẹ ká máa jẹ́ orúkọ English méjì papọ̀ so la ṣe change sí Adéṣínà so wá jẹ́ Gabriel Adéṣínà gangan lórúkọ mi. orúkọ mọ̀lẹ́bí ni ti Adéṣínà yẹn so Dave yẹn àwa fẹ́ kó parẹ́ ni mo ṣe wá fi sí orúkọ ti tèmi pé Gabriel Dave kó lè máa jẹ́ bí nickname. ó mọ jẹ́ bí ìnagijẹ yín. tí ọmọ yín bá tẹ̀ wá wọ bàtà tí ẹ wọ̀ pé òun náà fẹ́ máa kọrin ojú ò lè máa fi gbà báwo ló ṣe máa rí lára yín. Full support ni o. ẹ fapá àtẹsẹ̀ yín sí. níbi tí ní gbogbo ẹ̀gán lọ yìí ẹ mọ̀ pé entrepreneurship gan ló dáa jù gan níbi tí Nàìjíríà ń lọ ìwà èèyàn gbọ́dọ̀ fi ṣẹlẹ̀ kò síṣẹ́ tí ò lọ wọ́n níṣẹ́ orin rán ni lèèyàn ṣe kí ni lèèyàn ṣe torí ibi tẹ́mi délé ní báyìí èmi mọ̀ pé iṣẹ́ orin ni màá tiẹ̀ ti ṣe at last torí mo gbogbo ìwé yẹn náà mo ràn mọ́ ríran gbogbo ẹ̀ lọ tún wá ṣẹ́ kiri ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ìdí orin náà la yanjú ẹ̀ sí so àní iṣẹ́ orin ọ̀hún gan fún mi láyé àsọ pé bí a kì í lọ sọ pé mo fẹ́ lọ gbaṣẹ́ mi kan. ó ti tẹ́ yín lọ́rùn tẹ́ bá wá tiẹ̀ ní àǹfààní láti bá àwọn olórin nínú àpétọ̀ Gabriel Dave o tàti ẹ̀ ní ó wù ọ́ pé kẹjọ ṣe àwo tàti ẹ̀ ní ó jẹ́. nínú ìpinnu mi irú mo ní plan àti bá Mega 99 ṣe àwo papọ̀ bó ṣe jẹ́ pé àti pàdé ṣùgbọ́n àti ìráyè jọ sọ̀rọ̀ débi pé a mọ̀ sọ̀rọ̀ àwo bọ̀ mọ̀ pé àsìkò náà ń tó bọ̀. kí ni ìdí tó ṣe jẹ́ pé Mega 99 lẹ́mú. níbi àìsàn pé ẹgbẹ́ kan wà tá à ń pè ní Celestial Performing Artist tí a ti jọ ń pàdé àwọn náà jẹ́ bí lára àwọn both member wa bí ìgbìmọ̀ tó gbé ẹgbẹ́ yẹn kalẹ̀ so nígbà tí ṣe hàn pé ọkọ́nà ràn wá lọ́wọ́ kò sẹ́ni tó lógo tọ́mọ ológo náà ò ní bọ́mọ ológo rẹ̀ so mo kàn wò wípé láì tí wọ́n ń lọ bí mi ṣe ń kọrin yẹn z tó wà lára wọn òun lèmi náà rí pé ó wà ní ara tèmi ṣe hàn pé kéèyàn mọ kọrin kó mọ́ fi kan pè méjì mọ́ fi kan pè mẹ́ta so ń gbà mo dẹ̀ wo bí ìrìn àjò tèmi náà ń lọ mi ò kó mọ́ fi kan pè méjì mi ń lọ tèmi náà ni so mo rí pé ìrìn àjò àwọn méjèèjì ó fẹ́ múra so mo kàn wò pé kí n pè wọ́n láti lè jẹ́ ká jọ ṣàwo orin wá pọ̀. látìgbà tí ẹ tiẹ̀ ti ń kọrin ǹjẹ́ ti ní àwo orin kankan. bẹ́ẹ̀ni mo ti ní àwọn iṣẹ́ orin tá a ti ṣe bí orin àkọ́kọ́ wọn la pè ní dáhùn sọ́rọ̀ mi so èkejì ní ìpele ayọ̀ so mo ti ṣe kẹta náà tó jẹ́ appreciation la fi dúpẹ́ wípé Ọlọ́run mú wa débi ìpele tó tún dára. àwọn àwòrán tí ẹ ti wà mẹ́nubà yìí ǹjẹ́ ẹ lè dárúkọ àwọn ọdún tẹ́ ṣe. irú dáhùn sọ́rọ̀ mi báyìí mo ṣe ní 2011
2011 la ṣe Dáhùn Sọ̀rọ̀ Mi. So a ṣe ìpele ayọ̀ ní 2013 appreciation yẹn mi ò mú wá. So appreciation yẹn a ṣe ní 2015 nígbà tó ní 2015 yẹn la wò pé ká tún relax díẹ̀. So but nígbà tó wá di ọdún yìí so àwọn ìjọ mi tún ṣe àwo orin so ìyẹn la pè ní ire ilé ìlàṣẹ lọ́dún yìí fídíò album ni. So tèmi lèmi wá tún pinnu wípé láti 2015 yẹn o a gbọ́dọ̀ tún ṣe ìmí ìjáde. Ká bẹ̀rẹ̀ láti ibi Dáhùn Sọ̀rọ̀ Mi kó tẹ̀ tó di pé ẹ lọ sí abala bẹ̀rẹ̀ mo gbọ́ tí ó ti béèrè ní ọwọ́ yín lẹ́ẹ̀kan pé olórin wo ni ẹ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó sọ pé Mega 99 tí tẹ bá fẹ́ ṣe àwo orin pẹ̀lú ẹ sọ pé Mega 99 ǹjẹ́ tiẹ̀ ní àgbà olórin kan tí ẹ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú gbogbo àwọn olórin ńláńlá tí a ti mọ̀? Bẹ́ẹ̀ni, irú bí bàbá wa King Sunny Adé mọ́ wà àwòkọ́ṣe wọn dáadáa. Kò dẹ̀ síbẹ̀ ṣe lè wo fóònù mi náà ẹ rí àwọn iṣẹ́ wọn lórí fóònù mi torí àti kékeré mo ti máa ń gbọ́ àwo wọn títí lórí appreciation torí ìgbà tán ṣe mẹ́ta máa ń wò lórí tẹlifíṣàn ayé ìgbà yẹn. Mo dúpẹ́ oníbò rẹ̀ so mọ́ wà àwòkọ́ṣe wọn dáadáa gẹ́gẹ́ bí àgbà olórin. Ó dà nígbà tí ẹ wá ti ń kọrin ǹjẹ́ ẹ ti ní àbápàdé kan tí ó bá nú yín jẹ́ lójú agbo tẹ́wá délé tó mọ́kàn yín pòrò tó ṣe kó tiẹ̀ ṣe ń bí kí ẹ fi ṣe orin sílẹ̀? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Jẹ́ kí n wò mí tí àwọn challenge ta kan mọ́. Tí ládojúkọ kankan tó mú ọkàn yín ṣàárẹ̀ rárá nínú iṣẹ́ orin. Tó lè mú yín wò pé ṣé Ọlọ́run sì ló fún mi ní ẹ̀bùn yìí sá. Ibi tí mo ti ní àdojúkọ yẹn ni ìgbà tí mò ń gbìyànjú láti ṣe album tí mi ò rí ṣe. Ta tún lọ bá àwọn marketers wípé bí àwọn tiẹ̀ tún lè ràn wá lọ́wọ́ láyé ìgbà yẹn àgbúdọ̀ dárúkọ àwọn olóòtú tá a ṣe àbí àgbúdọ̀ dárúkọ ẹ̀rọ àwọn olóòtú tó máa ń ṣe presenter lórí online lórí orí TV wọ̀nyẹn tán lórúkọ. Àrígbà kan mo ti lọ ọjọ́ mẹ́ta ní Cocoa House rí lórí pé kán lè gbé wa jáde. Ọjọ́ yẹn ó fẹ́ sú mi torí ìgbà yẹn mo lò oṣù kan níbàdàn lórí pé mo kàn fẹ́ rí ẹni tó wà ní in charge. Mo ń gbà tó dẹ̀ tó stage yẹn tá a rí pé wọn ò fi gbogbo ara dá wa lóhùn. So later lẹ́nìkan ṣe wọ́n sọ fún wa pé a kàn ń jókòó síbi ni bàbá tá à ń dóde yóò sì ní ibi mọ́ náà wá jókòó la wá jókòó síbi. Ìyá kan tiẹ̀ lóhùn ti wá òun gba fọ́ọ̀mù gan wọn ò dáhùn lóhùn wípé òun gba fọ́ọ̀mù 2,000 naira wípé òun tún gbọ́ pé àwọn tó ti gba fọ́ọ̀mù gan lé ní 1,000 mọ́ ní èmi ò gbọ́ yẹn èmi kàn pé wọ́n lè ní náà ní kí n máa bọ̀ ládẹ̀dẹ́bẹ̀ la àtún rí ẹni tó ní ká máa bọ̀ ṣùgbọ́n adẹ̀dúpẹ́ lè ní wípé Ọlọ́run gbàkóso. So ìgbà tí mo máa délé ó sú mi ò gbọ́dọ̀ sọ pé kò sú mi ṣùgbọ́n ìyẹn náà ò gbọ́dọ̀ dúró. So àìdúró yẹn náà ló gbé wa débi tí a wà. Ó jẹ́ nǹkan tí mo kàn mọ̀ kó mo rántí torí ojú yẹn mo fi ń wo bàbá yẹn láti ìgbà yẹn wípé àwọn bàbá wọn ìṣá wẹ́. Ìgbà wa ni inú yín dùn jù ní inú iṣẹ́ orin ìtẹ́ délé tí inú yín dùn lọ́pọ̀lọpọ̀? Ìgbà tí mo ṣe first album inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí ń ṣe àwọn pé nǹkan téèyàn ti ń lé tí ò rí téèyàn wá kéèyàn ṣe fóun tí téèyàn yẹn ò rí ṣe fóun. So téèyàn wá tọ́lọ́run wá bá ń ṣe wẹ́rẹ́ ní Dáhùn Sọ̀rọ̀ Mi ní 2011 yẹn ó jẹ́ àkókò tínú mi dùn jù wípé mo láṣeyọrí pé mo tiẹ̀ ṣe. Tọ́lọ́run bá dẹ̀ ti bẹ̀rẹ̀ níṣẹ́ àwọn pé kì í dúró. Àwọn ibo ni ẹ tiẹ̀ tún ti lè kọrin yàtọ̀ sí ilé ìjọsìn? Yàtọ̀ sí ilé ìjọsìn mo máa ń kọrin ní agbo tó máa pè wá sí bí àwọn fẹ́ sílé wọ́n fẹ́ ṣe birthday òkú àgbà irú iṣẹ́ kan àṣekan ní Friday tó kọjá báyìí àdẹ̀túnmọ̀ àṣekan ní October 22 báyìí. So aláwọn iṣẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi pàtí òkú àgbà irú mọ̀mọ́ tó kú ta fẹ́ ṣe báyìí àwa la kọrin birthday wọn ìgbà tán dẹ̀ tún tí mọ̀mọ́ náà tún lọ torí mọ̀mọ́ dàgbà ńgbà yẹn bí ara 85 náà celebrate ńgbà yẹn ìgbà tó tún lọ tún ní àwa náà látọ̀ kọrin bíi yín ni pé ẹ ti kọrin fún mọ̀mọ́ nígbà ayé wọn ẹ wá tún fẹ́ kọ́ fún wọn ní ẹ̀yìn wọn náà kẹ́lẹ́ wà kó pẹ́. Látàrí orin Dáhùn Sọ̀rọ̀ Mi yìí mo ti fẹ́ béèrè látẹ̀kan kí gan ni ó bí àkọlé torí tá a bá sọ pé ká fi ojú sùnùkùn wo Dáhùn Sọ̀rọ̀ Mi ó ní ìtumọ̀ onípọ́nà lónìí ìyún ni pé ó ní ìtumọ̀ tó pọ̀ kí ni ìdí tó bí àkọlé? Pé irú àwọn ìdojúkọ tá a ti ń rí bọ̀ yẹn ṣe wọ́n pé tọ́lọ́run tún wá ṣe wẹ́rẹ́ ṣe wọ́n pé ó ṣe o
ṣùgbọ́n a tún wò pé ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́run tún dáhùn sí ọ̀rọ̀ wa sí ṣáà pé ńgbà míì táwọn fẹ́ ṣe ábọ̀mù àwa làwọn bá ṣe rí owó ṣe ábọ̀mù ńgbà yẹn owó ọ̀tún owó òsì mọ́ra wọn so Ọlọ́run ti dáhùn sí o ṣùgbọ́n ó tún ṣáà pé Ọlọ́run tó ṣe èyí tó wá dáhùn sí ọ̀rọ̀ wa tó jẹ́ ká rí ṣe yẹn ó yẹn sọ pé jẹ́ ń pe orin ọba bá tètè dáhùn sọ̀rọ̀ ayé mi Ọlọ́run mi dáhùn sọ̀rọ̀ ayé mi kó mọ́ pọ̀lúkúmuṣu mọ́ mi lọ́wọ́ so àtúnwò pé kọ́lọ́run tún gbéṣẹ́ yẹn kó tún ju báyìí lọ mo ṣe ní kó dáhùn sí. ó dà kí wàá ní àfojúsùn yẹn àti ìbítẹ́ ti ra yín ní ọdún 5 sásìkò tàwa yìí. àfojúsùn ìbítẹ́ ti máa ríra yín bí alákàtì ẹ̀sọ́ pọ́dún 3 sásìkò yìí náà. bí ọdún bíi 5 sí àsìkò yìí mo mọ̀ pé ibi gíga ni mò ń lérò Ọlọ́run tó ṣe débi tí a wà yìí mo mọ̀ pé ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ àfojúsùn yìí pé at least kán tiẹ̀ mọ̀ pé ọ̀gá ti ń gbà yín ẹ̀yin là ń pè kẹ́tì ẹ̀ wá irú bẹ́ẹ̀ ṣe pè é ẹ tún padà wá ẹ sọ pé mi ò ráyè ẹ wo iṣẹ́ ń pọ̀ ní àfojúsùn yìí pé kọ́lọ́run tún mú wa lọ síbi tó tún ga ju ipò tá a tún wà yìí lọ ṣe hàn pé irú bí wàá lọ ṣeré l'Amẹ́ríkà o wọ́n á lọ ṣeré ní Canada o wọ́n á lọ ṣeré ní London o the next 15 years kì í ṣe Ọlọ́run kó máa ṣe kí ni kó máa tẹ̀síwájú. ẹ ṣé púpọ̀ àlejò wa inú wa dùn pé àpèyìn tí ẹ jẹ́ wa Ọlọ́run máa sọ agbára dọ̀tun gbogbo lílọ àti bíbọ̀ yẹn Ọlọ́run máa bá wa pamọ́ ẹ̀yin ará ilé wa wo ni ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa fún òun ni kò jẹ́ bí kò jẹ́ pé àkókò wa ti kó wa ní pàpamọ́ àwọn tí ń ṣẹ́jú sí wa ní ilé agbára lókè lọ́hùn a máa fẹ́ yìí ṣe lọ táwọn dágbére fún yín lórí ètò lẹ́nu wọ́n gbàládùra pé ojú tẹ fi ń wò mí kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Èdùmàrè gbogbo ibi tí a bá lọ ìjáde wọlé wa kò ní bí ọmọ aráyé nínú káwá rí pé à ń ṣe jẹ́jẹ́ à ń tẹ̀ jẹ́jẹ́ àsìkò ìdìbò ti dé wọ́n ń ṣe polongo ìdìbò lọ́tún lósì báyìí gbogbo nǹkan tí a bá ṣe ká ṣe pẹ̀lú èrò orí wa ìròrí pípé kí a má tẹ̀lé bàṣubàṣu ká má ṣe jẹ́ kí ẹnìkan lò wá fún nǹkan tí kò dára ní àmọ̀ràn tèmi fún yín ní òwúrọ̀ tòní orúkọ tèmi kò áyàtọ̀ èmi ni ọmọ tí kò fowó rọlá tó fi lọ́lá ọmọ tí kò fowó rọgbọ́n tó fi rọ́gbọ́n Olúwagbémiga Olúwagbémisọ́lá SALAU ni bàbá tó bí mi lọ́mọ mo wá ń dágbére fún yín lórí ètò lẹ́nu pé ó dàbọ̀. ẹ̀yin ará lé kúkú ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òǹfà òfun ò jẹ́ mo lérò pé bí a ṣe ti ń bá olórin wa sọ̀rọ̀ láti àárọ̀ òun gangan náà ni ẹ̀yin náà ń jẹ́ gbádùn tí òní wá jẹ́ ọjọ́ Jímọ̀ ẹ̀mí wa ò ní parí báyìí bí a ṣe ń parí ọ̀sẹ̀ Olódùmarè ó tún já rí ọ̀sẹ̀ tí ń bọ̀ nínú ayọ̀ àti àlàáfíà àwa mọ̀ lọ báyìí ní orí ètò àdágbére wípé tó àní ríra mọ́ o àwa tá à ń fi yín lẹ̀ náà ni a tún padà rí láyọ̀ àti àlàáfíà Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ táàsì mọ̀ pàdé lórí ètò yìí ètò wa àtúríláyé Lódùmarè ó nífẹ̀ẹ́ rẹ̀ kò sí ní ìkọ̀kú Lódùmarè mọ́kọ́ àtúnrí wa. àmì àṣẹ Èdùmàrè bólú abáfẹ́ òye ọ̀sẹ̀ tó ń bọ̀ àti máa wá sójú móhùnmáwòrán yín àti èmi àti Ṣèyífúnmi àti àlejò aláǹdágbére fún yín lórí ètò lónìí pé ó dàbọ̀. mímọ̀ ṣe wa ọ̀tọ̀dé mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àmọ́ wà ní ìyá mẹ́nuba àmọ́ kó tó di kí a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ ìfẹ́ tó fi ìgbà wọn jẹ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe thank God. ṣe lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala ìyá. ọmọ akéèntì inú rẹ̀ púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́lẹ́ẹ̀kì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti lè sọ̀rọ̀